Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé gbogbo ọjọ́ kẹtàlá oṣù Ẹrẹ́nà ní gbogbo ọdún, ọjọ́ tó yáyì ni, ọjọ́ tó ṣe pàtàkì ni nítorí wípé ọjọ́ yìí ni ọjọ́ fàájì láyé, ọjọ́ orin àti ìyìn ọpẹ́ lọ́run, bẹ́ẹ̀ sì ni ọjọ́ fújà ní àárín agbede méjì ayé tuntun. Kí nìdí tọ́jọ́ ìfi yàtọ̀ tó fi rí bẹ́ẹ̀? Nítorí pé ó jẹ́ ọjọ́ tí a bí àkàndá ènìyàn kan, ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ tẹ̀dó dá. Ọjọ́ yìí ni ọjọ́ ìbí èèyàn bí èèyàn, ẹni bí ẹni. Muftau kabir olasukanmi ti ilẹ̀ Wolverhampton ní UK. Ọmọ wọn ní Ìwó olódò ọba, Ìwó ọmọ atẹ́nigbọrẹ, ọmọ atẹ́nigbọlá, Ìwó ọlọ́mọ tẹ́nìkó tó mu rèé nílé Odídẹrẹ́. Ìwó tí Odídẹrẹ́ pè tí ẹnu rẹ̀ ká róbóróbó. Ọmọ olúgbọ́n àgbé, ọmọ bàyàmù, àgbé ọmọ olóòlà tí ń sá kẹ̀kẹ́ sábàjà, tẹnu abẹ jẹ́jẹ́, ọmọ olóòlà afẹ̀jẹ̀wẹ̀. Ìwó tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́, ẹrú wẹ́wẹ́, ìwọ̀fà wẹ́wẹ́ ni wọ́n fi ń délé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ìwó lọmọ atọrọ bẹ̀ tọrọ abẹ́, ọmọ ọmọbẹ̀ wá kó má bẹ́ wá, Ìwó ọmọ abẹ́ jù jọ bẹ̀ lọ. Ó kí ọkọ ire ayájọ́ ọjọ́ ìbí rẹ̀ tòní, ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀. Ó ti ṣe yìí, ó tún ṣe tó ń bọ̀ láṣẹ Elédùmarè. Gbogbo ìbádà rẹ̀ sí aláwùrà ni ó ṣe ìtẹ́wọ́gbà. Gbogbo bó ṣe ń le, ọwọ́ rẹ̀ ó máa bà, bó ṣe ń lù yóò máa dún. Ó ní bá wọn púpọ̀ wẹ̀wẹ̀, ọmọ ọwọ́ ń kú lójú ọwọ́, ọmọ ẹsẹ̀ ń kú lójú ẹsẹ̀. Bó ti ṣe rọ́dún ìṣọdún, ó ti ṣọdún tó ń bọ̀ láṣẹ ìṣètúnṣe nínú ọlá, nínú ìrọ̀rùn, nínú ìfọ̀kànbalẹ̀ àti ìbálẹ̀ ọ̀rọ̀. Òun ló fi lè tó kù nínú ìgbésí ayé rẹ̀. Ó kọ́ ọkọ ire ní tó bá ní ta ló ní kí n máa pe ire, ta ló ní kí n máa kí ọ ní gbèjègbèjè, ta ló ní kí n máa kí ọ ní gbẹ̀jọgbẹ̀jọ. Àbúrò rẹ̀ Lukman Gilmore ló ní kí n máa kí ọ, ló ní kí n kó bẹ̀rẹ̀ fún ọ, ló ní kí n kí ọ, ló ní kí n kí ọ, ó ní kí n kí ọ ní méje méje, ó ní kí n kí ọ ní gbẹ̀jọgbẹ̀jọ, ó ní kí n kí ọ bí ológun tológun, ó ní kí n kí ọ bí lọ́balọ́ba, ó ní kí n kí ọ bí ládéládé. Ó ní ẹ̀mí rẹ̀ tó ṣe àtúnṣọdún tó ń bọ̀. Ó ní kí n sọ fún ọ pé 100 ọdún báyìí wákàtí kan ní fún ọ, ìmọ́lẹ̀ àtayọ̀ fún ọ.